إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام الأتمان الأكملان على خير الخلق سيدنا محمد وعلى آله وصحابه الأخيار وسلم تسليما كثيرا. أقول فوالون أقول صلاة فوال النبوة محمد إكالون وتالالون قمل با النبوة محمد أتوم وتمارا ليري أما صحابة àti gbogbo àwa náà tí a wà lórí ìlànà Ànábì Muhammad adẹ́pọ̀dá orí salat alọ́nsílẹ̀rẹ̀ ń jẹ́ ayé talkiyama fẹ́ni kọ̀ọ̀kan wá ìrẹ́mọ̀yá mi nínú Islam ní gbogbo bí ta ti láǹfàní láti máa gbọ́ wá ta ti láǹfàní láti máa wò wá orí látọ̀dọ̀ Ọlọ́hun, albarka láti ọ̀dọ̀ Ọlọ́hun, ayọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́hun. Ọlọ́hun kí ó fi rántí ẹni kọ̀ọ̀kan wá alámàrí wa. Ọlọ́hun ò ní jẹ́ ó dojúrú, gbogbo ètò ti dá nínú nǹkan wa tá ń rí tá ń dunú, Ọlọ́hun ò ní jẹ́ ó bàjẹ́, gbogbo ètò kò náà tá ń rìn kan síwájú Ọlọ́hun sí fẹ́ni kọ̀ọ̀kan wa nírọ̀rùn. Ojúléṣẹ́ Sunna TV tá ń bẹ̀ yìí àtọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́hun, ìrẹ́ lọ́ba tí ó gbé ojúléṣẹ́ yìí kalẹ̀, ìrẹ́ sì ní ọba tí ó lè kún wa lójúléṣẹ́ náà. Ọlọ́hun bá dákun má ṣe kún wa lọ́wọ́ níbẹ̀. Ẹ̀sìn Islam ó ń gbòòrò sí àwọn èèyàn lágbóyè rẹ̀ látara ojúléṣẹ́ yìí àtọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́hun. Ojúléṣẹ́ yìí Ọlọ́hun má jẹ́ ó parẹ́ láéláé. Ẹ̀san tí wọ́n ń bẹ́ẹ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ alábòjútó iléeṣẹ́ yìí àtọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́hun. Ọlọ́hun bá wa fi san yín o lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn lórí ìlànà Islam, ọgbà Aljanna Firdaus Ọlọ́hun bá wa fi ṣe ibùgbé yín. Pàápàá jùlọ àwọn ọmọ bàbá wa Alhaji wa Saifuddin Àríkọ́ṣe, Ọlọ́hun bá wa kún yín, Ọlọ́hun má fi yín lẹ̀. Àti gbogbo àwọn bàbá tí wọ́n bá àwọn bàbá yìí lò gbà, àwọn bàbá wa Alhaji wa Sheikh Shitu Thani pẹ̀lú àwọn bàbá wa Sheikh Saifuddin Àríkọ́ṣe, Ọlọ́hun jẹ́ kálkìyámà dáa fún wọn. Àwọn ọmọ wa tòní, àwọn ọmọ wọn tòní léyìí tó jẹ́ pé àwọn náà ni wọ́n ná owó wọ́n sì nára lórí ìdàgbàsókè ẹ̀sìn Islam. Ọlọ́hun bá dákun má ṣe bá wa kún yín, Ọlọ́hun má fi yín lẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ọlọ́hun má yé wa, Ọlọ́hun má nǹka wa, Ọlọ́hun bá dákun má ṣe dúró tì wá, aláàánú ti Ọlọ́hun. Àwọn bàbá wa ní markaz lọ́wọ́lọ́wọ́ báyìí Dr. Abdulhamid Shitu Thani Alawo, Ọlọ́hun bá dákun má ṣe bá wa kún yín, Ọlọ́hun bá wa gùn yín lẹ́mìí. Àwọn Sheikh wa Dr. wa Abdulrahim, Ọlọ́hun bá wa kún yín, Ọlọ́hun bá wa gùn yín lẹ́mìí. Wàhálà lọ́tún lọ́sì tẹ́ ń ṣe lórí fún ẹ̀sìn Islam ká ọgbà Aljanna Firdaus, Ọlọ́hun bá dákun má ṣe bá wa fi ṣẹ̀san fún yín. Gbogbo àwa tá wá ń ṣiṣẹ́ lóṣìṣẹ́ iléeṣẹ́ ìkwátá àtọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́hun bá wa kún yín, Ọlọ́hun má fi yín lẹ̀, àlámọ̀rí yín Ọlọ́hun má jẹ́ ó dojúrú. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Èyí tí ọmọ jọ́rọ̀ léyìí tí ń dẹ́sẹ̀ tí gbọ́ wa, léyìí tí a máa jọ wò ní dédé àkókò yìí, òun náà ni àwọn tí ó lè jẹ́ kárí àánú Ọlọ́hun, àwọn tó lè jẹ́ kí a rí ìfẹ́ Ọlọ́hun, àwọn tá a lè ṣe léyìí tó jẹ́ pọ́lọ́hun yóò máa nífẹ̀ẹ́ wa. Ẹ rí wípé gbogbo ẹni tọ́lọ́hun bá sì ti nífẹ̀ẹ́ sí, ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀, ọ̀rọ̀ rẹ̀ ti dìdùnnú, Olúwa rẹ̀ ti pass, ọlá láyé bẹ́ẹ̀ bákan náà ọlá lálkìyámà. Àtọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́hun, Ọlọ́hun ṣe wá lẹ́ni tí olólùfẹ́ rẹ̀, Ọlọ́hun ṣe wá lólùfẹ́ rẹ̀, torí tọ́lọ́hun bá nífẹ̀ẹ́ sẹ́rú kólúwa rẹ̀ kó lọ fọkàn balẹ̀, nítorí pé ẹni tá a lè fẹ̀yìntì léyìí tá a gbọ́dọ̀ tún bẹ̀rù mọ́ iná lọ́lọ́hun. Tọ́lọ́hun bá pọ̀ ń wà pẹ̀lú rẹ̀ lọ jókòó kó fẹ̀yìntì, nítorí pé mo wà pẹ̀lú rẹ̀ tọ́lọ́hun kì í tún padà lẹ́yìn èèyàn mọ́. Àwa ìdálá máa sọ fẹ́ da ẹlẹgbẹ́ wa pé mo wà lẹ́yìn rẹ̀, bá a bá padà wá wẹ̀yìn àní rẹ̀ nìkankan mọ́, tẹ̀dá nìyẹn. Tọ́ bá ilé ṣe títí tọ́lọ́hun bá nífẹ̀ẹ́ rẹ̀ kó ya máa mọ̀ yí pé
gbogbo àlámọ̀rí rẹ̀ látòkè délẹ̀ Ọlọ́run ni ó máa bá ọ bójútó. Bẹ́ẹ̀ni kan sàsí ọ ó rí pé àsàsí ni yọ́ padà máa lọ bá ní. Bẹ́ẹ̀ni kan bá wá ń bínú rẹ̀ kó ya máa mọ̀ pé gbogbo ìbínú tí ń bínú rẹ̀ ni yọ́ padà máa fi kàgbákò ní nítorí kíni, nítorí pé Ọlọ́run sì wà pẹ̀lú rẹ̀. Kíni tá lè ṣe tá fi dẹni tọ́lọ́run yọ́ máa nífẹ̀ẹ́ sí, tá fi rífẹ́ Ọlọ́run, tá fi dẹni tọ́lọ́run yọ́ máa yọ́nú sí? Mahabbatullah, ìfẹ́ Ọlọ́run, hiya aslu dinil Islam. Òun gangan ní ìpìlẹ̀ ẹ̀sìn, òun gangan ní ìpìlẹ̀ ẹ̀sìn Islam, èyí tá ń bẹ nínú rẹ̀ yìí. Bí ìfẹ́ ní bá ti wá pé, èyí náà ni ìgbàgbọ́ òdodo wá pé. Ọ̀pọ̀lọpọ̀ náà ní ń sin Ọlọ́run lórí ipò Ọlọ́run ní àsìn wa sí ni, kò sí Ọlọ́run látara wípé mo nífẹ̀ẹ́ sọ́lọ́run. Kò tẹ̀lé ìlànà Ànábì wa Muhammad látara wípé ó nífẹ̀ẹ́ sí Ànábì wa Muhammad. Ìdán látara pípé ìfẹ́ tọ́lọ́run iná ni ìmánì wa lè fi pé. Bí ìfẹ́ ni ò bá ti pé, kẹ́yà máa mọ̀ pé ìmánì wa náà kò pé o. Qala Allahu ta'ala, Ọlọ́run sọ fún wa nínú al-Qur'an, Ọlọ́run ni wa minan nasi man yattakhidh min dunillahi andada yuhibbunahum ka hubbillah walladhina amanu ashaddu hubban lillah. Nígbà tí Ọlọ́run fẹ́ máa ṣàpèjúwe àwọn èèyàn fún wa, láwọn èèyàn tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ sọ́lọ́run, wọ́n tún nífẹ̀ẹ́ sí nǹkan míì. Ọlọ́run wá dá àyàn rí pé àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo pẹ̀lú Ọlọ́run nìkan náà ni wọ́n nífẹ̀ẹ́ sí, wọ́n fi ìfẹ́ wọn fún nǹkan míì yàtọ̀ sí Ọlọ́run. Ọlọ́run ní pẹ̀lú gbogbo àwọn ìdí ọ̀ràn èyí tó múnádóko tá a fi hàn wọ́n yìí, lára àwọn àmì lóríṣiríṣi èyí táwọn náà dé bá nú ayé, ẹ wo sánmà tọ́lọ́run mọ́lé wa lórí láti jẹ́ tọ́lọ́run ti mọ́lé wa lórí, àríbì kan tó yá ń bẹ̀ káwọlẹ̀ léyìí tó jẹ́ pé ń ṣe wá láǹfààní tó pọ̀. Bàbá gbin nǹkan ọ̀gbìn síbẹ̀, ẹyọ kan la mú lọ́bẹ̀ yóò padà fi fún wa lákàìmọye. Lára ń tọ́lọ́run ṣe ni. Látara àwọn àmì wọ̀nyí, tòun ti bẹ́ẹ̀ náà léyìí tá fi máa mọ̀ látara àmì yìí pé ẹyọ kan lọ́lọ́run, òun nìkan náà ló sì yẹ ká nífẹ̀ẹ́ sí. Àtúnpadà ara àwọn ẹlòmíì nínú ayé, yattakhidhu fariqun minan nasi min dunillahi asnama. Àtúnpadà ara àwọn ẹlòmíì nínú ayé léyìí tó jẹ́ pé òòṣà náà ni tí wọ́n ń padà nífẹ̀ẹ́ sí lẹ́yìn Ọlọ́run, nǹkan míì ni wọ́n ń padà nífẹ̀ẹ́ sí lẹ́yìn Ọlọ́run. Wa yu'tunahum minal mahabbati, òòṣà wọn yìí àbí nǹkan míì tí wọ́n ń pè lẹ́yìn Ọlọ́run yìí, wọ́n wá ń fún un ní, wọ́n ń bàbàrà rẹ̀, wọ́n nífẹ̀ẹ́ rẹ̀, wọ́n ń gbé tóbi ní gbogbo àwọn àpọ́nlé àti iyì tó yẹ kán fọ́lọ́hun, ni wọ́n ń fún àwọn nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ mùmínì tí wọ́n gba Ọlọ́run ọba gbọ́, akhlasu almahabbata kullaha lillahi subhanahu. Àwọn nìkan náà ni wọ́n nífẹ̀ẹ́ sí Ọlọ́run lóun nìkan. Ìfẹ́ tọ́lọ́run sì ń fẹ́ nìyẹn. Ìfẹ́ tọ́lọ́run fẹ́ iná ní ká nífẹ̀ẹ́ sọ́lọ́run lóun nìkan, ká má pa nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run. Ọlọ́run ní ulaika ashraku fil mahabba. Àwọn eléyìí iná ni wọ́n wá orogún pẹ̀lú Ọlọ́run. Ìṣẹbọ tí ń jẹ́ ti ìfẹ́, ẹbọ tí ń jẹ́ ti ìfẹ́, òun náà làwọn eléyìí mú wá, shirkul mahabba. Bó bá ti lé nífẹ̀ẹ́ sí nǹkan kan, nífẹ̀ẹ́ lé ìfẹ́ tí bá ti wá ń pọ̀ jù, ó bá ti wá nífẹ̀ẹ́ sí nǹkan kan tí bá ti wá ń pọ̀ jù tó yàtọ̀ sọ́lọ́hun, kó yá máa mọ̀ pé ó ti ń ṣe shirkul mahabba nìyẹn. Ẹbọ tó jẹ́ ti ìfẹ́ ó ti ń ṣe, nítorí pé ẹni tó yẹ ká fún nífẹ̀ẹ́ yányán ẹni náà ni Ọlọ́run ọba tó ṣẹ̀dá wa. Ìdán Ọlọ́run nìkan náà la gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀, a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí nǹkan míì. wal abdu mukallafun wa hadhihi al-mahabbatu wajibatun bi ijma'il muslimin. Ká nífẹ̀ẹ́ sí Ọlọ́run ọ̀rọ̀ yẹn ni o, léyìí tó jẹ́ pé gbogbo àwọn mùsùlùmí, àwọn ẹni Ọlọ́run wọ́n panu pọ̀ lórí bẹ́ẹ̀ wípé ká nífẹ̀ẹ́ sí Ọlọ́run ọ̀rọ̀ yẹn ni. wal abdu mukallafun bi an yati bima yusiluhu ila mahabbatillah.
bẹ́ẹ̀ bákan náà ẹrú aláàbọ̀ ọlọ́run láti lè mú tí ó jẹ́ kí ọlọ́run nífẹ̀ẹ́ sí ó gbọ́dọ̀ máa mú wá látara kí ìmánì rẹ̀ kó bá lè pé. wa mahabbatul ibadi lillahi ta'ala hiya mailul qulubi ilayhi, kẹrù kó nífẹ̀ẹ́ sí ọlọ́run òun náà ní pé kọ́kàn rẹ̀ kó máa wà lára ọlọ́run ní gbogbo ìgbà. bilhubbi pẹ̀lú pọ́ máa nífẹ̀ẹ́ sọ́lọ́run ọba náà, wat-ta'zim pẹ̀lú pé ó máa gbé ọlọ́run ọba náà tóbi, war-raja pẹ̀lú pé wàá máa ran kan gbogbo ń tọ́ bá ń fẹ́ láyé ọ̀dọ̀ ọlọ́run nìkan náà lọ́ọ́ máa ran kan rẹ̀ sí. fahiya mahabbatu at-ta'zim wal-ijlal wal-ibada, òun náà ni ìfẹ́ tó jẹ́ ti èyí tó gbọngbọ́n, ìfẹ́ tí ń ṣe ti ìjọsìn ọlọ́run nìkan náà ló yẹ ká fún. irú ìfẹ́ yìí laysat kaghayriha min anwa'il mahabba, kódà gẹ́gẹ́ bí ìfẹ́ mi oríranà fẹ́ mi, nítorí pé ìfẹ́ eléyìí a rí pé ó rọ̀ mẹ́sìn, ẹni tó yẹ ká fún òun náà ni ọlọ́run. wá rí àwọn ọmọ èdè ènìyàn ìpele la máa pín sí níbi ìnífẹ̀ẹ́ wa sọ́lọ́hun. lára tó lè jẹ́ ká nífẹ̀ẹ́ sọ́lọ́hun qira'atul Qur'an bitadabburi wattafahumi lima'anihi, ìmá ka al-Qur'an pẹ̀lú ìmá ronú sí kí ni tọ́lọ́hun sọ níbẹ̀. gbogbo ẹni tí bá ń ka al-Qur'an tó sì ń ronú sí tọ́lọ́hun sọ nínú al-Qur'an tó sì gbọ́ lágbọ́yé láwọn ìtumọ̀ tí ń bẹ́ẹ̀ ẹ rí wípé ìfẹ́ rẹ̀ sọ́lọ́hun yóò máa pọ̀ sí. wa min ahammiha, ìfẹ́ rẹ̀ yóò máa pọ̀ sí qira'atul Qur'an. lára tó lè jẹ́ ká nífẹ̀ẹ́ sọ́lọ́hun òun ni ká máa ka al-Qur'an. ọlọ́run sọ fún wa nínú al-Qur'an ọlọ́run ní kitabun anzalnahu ilayka mubarakun liyadabbaru ayatihi walyatadhakkara ulul albab. al-Qur'an tẹ́rí tírà kan ni o, anzalnahu ilayka asọ́kalẹ̀ fún ìrẹ́ annabi wa Muhammad sallallahu alaihi wasallam, tírà kan ni tó jẹ́ pé ó kún fún ọ̀pọ̀lọpọ̀ albarka, ó kún fún ọ̀pọ̀lọpọ̀ oríire, ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀nà. gbogbo ẹni tí bá ń wá oríire, tí ń wá ayọ̀, tí ń wá ìdùnnú, tí ń wá ìmọ̀nà, ó yẹ kó di al-Qur'an mú ni. aṣọ al-Qur'an yìí kalẹ̀ liyadabbaru ayatihi, nítorí kẹ́ bá lè ronú sí àwọn àyà, àwọn àmì ọlọ́run tí ń bẹ́ẹ̀, àwọn ọ̀rọ̀ ọlọ́run tí ń bẹ́ẹ̀, nítorí kẹ́ bá lè ronú sí ni o. àti pé kí àwọn ẹni tí wọ́n jẹ́ onílàákàyè kí wọ́n bá lè tara bẹ̀, kí wọ́n fi máa rántí ọlọ́run, kí wọ́n bá lè tara bẹ̀, kí wọ́n fi máa ronú nípa ọlọ́run. fahadha huwa al-maqsud, eléyìí gangan náà ni ń ta fẹ́ níbi máa ka al-Qur'an. wal-matlubu al-ahammu min inzal al-Qur'an, eléyìí náà ni ń ta fẹ́ tó gbọngbọ́n tó jẹ́ pé látara rẹ̀, nítorí rẹ̀ náà la fi sọ al-Qur'an. ká ka al-Qur'an, ká dẹ̀ ronú sí ìtumọ̀ rẹ̀, ká ronú sí tọ́lọ́hun sọ níbẹ̀. eléyìí yóò máa jẹ́ kí ìfẹ́ wa sí ń kí ọlọ́run, yóò máa jẹ́ kí ìfẹ́ nìkan máa lékún. òun náà ní pé kí ọkàn wa ká máa fi ronú kí ni tọ́lọ́hun sọ, ká fi ronú sí ìtumọ̀ rẹ̀. èyí tí ó bá yé wa níbẹ̀ ká lọ bá àwọn ẹni tó yé kí wọ́n ṣàlàyé rẹ̀ fún wa, káwa náà ká bá lè sin ọlọ́run pẹ̀lú ìmọ̀nà. bàbá tí wọ́n ń ka al-Qur'an, ọmọ èdè ènìyàn gbọ́dọ̀ wà pẹ̀lú gbogbo oríkì ara rẹ̀ látòkè délẹ̀, ìyẹn ló gbọ́dọ̀ fi wà pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run, nípa ìbẹ̀rù rẹ̀ àti nípa ìmọ̀ béèrè ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run nígbà tó bá rí kọjá níbi àyà tó sọ̀rọ̀ nípa ìkẹ́, àti níbi ìmọ̀ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run nígbà tó bá rí kọjá níbi àyà tó sọ̀rọ̀ nípa àforíjì. bẹ́ẹ̀ bákan náà ìmọ̀ ṣàfọ̀mọ́ fún ọlọ́run nígbà tó bá rí kọjá níbi àyà tó bá sọ̀rọ̀ nípa àfọ̀mọ́ fún ọlọ́run. bẹ́ẹ̀ bákan náà ìmọ̀ ẹran kan oore lọ́dọ̀ ọlọ́run nígbà tó bá rí kọjá níbi àyà tó bá sọ̀rọ̀ nípa oore. bẹ́ẹ̀ bákan náà ìmọ̀ bẹ̀rù ọlọ́run, ìmọ̀ páyọ̀ ọlọ́run nígbà tí ó bá rí kọjá níbi àyà tó bá sọ̀rọ̀ nípa ìpayà. kama qala Hudhayfa radiyallahu anhu, gẹ́gẹ́ bí Hudhayfa gẹ́gẹ́ bí ó ti sọ fún wa kí ìyẹn ọlọ́run kó máa lọ bá, ó ní sallaytu ma'a an-nabiyyi sallallahu alayhi wa sallam dhata laylatin, ọlọ́run kírun pẹ̀lú annabi wa Muhammad lóòru kan, yẹn ní ṣe eléyìí jẹ́ ìrun náfìlà,
mo kírun pẹ̀lú annabi wa Muhammad ní òru kan. Yaqra'u mutarassilan, ó ní annabi wa ń ka al-Qur'an yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Idha marra bi ayatin fiha tasbih sabbaha, bána bí bá ti wá kọjá lẹ́gbẹ̀ẹ́ aya tó sọ̀rọ̀ nípa àfọ̀mọ́, annabi yóò ṣàfọ̀mọ́ fún Ọlọ́hun. Wa idha marra bi su'alin, tó bá wá ré kọjá lẹ́gbẹ̀ẹ́ aya tó sọ̀rọ̀ nípa kábèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́hun, kábèrè ìkẹ́ àbí kábèrè oore lọ́dọ̀ Ọlọ́hun, wọ́n ní ànábì a sì bèrè oore níbẹ̀. Wa idha marra, bẹ́ẹ̀ bákan náà tó bá ré kọjá níbi ibi tọ́lọ́hun ti bínú àbí ibi tọ́lọ́hun ti sọ̀rọ̀ nípa náà, ànábì a wá ìṣọ́rí níbi ìjìyà Ọlọ́hun. Fala shay anfa'a lil qalbi, kò sí nǹkan kankan tó lè mú àǹfààní fún ọkàn, tó lè ṣàǹfààní fọ́kàn. Bẹ́ẹ̀ bákan náà kò sí nǹkan kan tó lè jẹ́ ká rí ìfẹ́ Ọlọ́hun min qira'ati al-Qur'ani bit-tadabburi wat-tafakkuri, tó ju níbi káka al-Qur'an pẹ̀lú ká ronú sí kí ni t'Ọlọ́hun sọ níbẹ̀. A rí pé léyìí iná ni ó jẹ́ kí a nífẹ̀ẹ́ sí Ọlọ́hun. lára ń tó jẹ́ ká nífẹ̀ẹ́ sí Ọlọ́hun bákan náà fi'lu at-ta'ati wa tarki al-mukhalafat, máa ṣe gbogbo ń tó bá ti jẹ́ ń t'Ọlọ́hun fẹ́, ìtẹ̀lé t'Ọlọ́hun, ká sì fi gbogbo ń tó bá ti yapa ìlànà t'Ọlọ́hun, gbogbo ń tó bá ti yapa ìlànà Nabi wa Muhammad sallam ká fi kalẹ̀. Qala Yahya bun Mu'adh rahimahullah, Yahya bun Mu'adh ó sọ fún wa kí ìkẹ́ Ọlọ́hun kó máa lọ bá pé laysa bi sadiqin man idda'a mahabbata Allah wa lam yahfaz hududah, kìí sọ lóòótọ́ lẹni tọ̀hún o, tàlẹ́ni náà ẹni tí ń pàpè mọ́ra pé àní mo nífẹ̀ẹ́ Ọlọ́hun sẹ́, lẹ́yìn náà kọ̀ wá ṣàwọn ààlà t'Ọlọ́hun, nítorí pé Ọlọ́hun ní àwọn ààlà kan, Ọlọ́hun gbé àwọn àyè kan kalẹ̀, Ọlọ́hun ti gbé àwọn ààlà kan kalẹ̀ léyìí tó jẹ́ pé a gbọ́dọ̀ tayọ rẹ̀. Ọlọ́hun gbé àwọn àmì kan kalẹ̀, àwọn ààlà kan kalẹ̀ léyìí tó jẹ́ pé a gbọ́dọ̀ tayọ ààlà náà. Ọlọ́hun ní a má mutí, Ọlọ́hun ní a má jalè, Ọlọ́hun ní a má ṣe ṣìnà, Ọlọ́hun ní a má hùwà bàjẹ́, Ọlọ́hun ní a má jowó èlé. Gbogbo àwọn nǹkan wọ̀nyí l'Ọlọ́hun ti gbé jìyà rẹ̀ kalẹ̀ sínú al-Qur'an. Ìdán ẹni tó bá pọ̀ nífẹ̀ẹ́ s'Ọlọ́hun tí ó sì wá ṣà àwọn ààyè wọ̀nyí, irú ẹni bẹ́ẹ̀ òpùrọ́ ni, kò nífẹ̀ẹ́ s'Ọlọ́hun. Wa qala Ibn Hajar rahimahullah, mahabbatul abdi lillah, ìnífẹ̀ẹ́ sí Ọlọ́hun, kẹrù nífẹ̀ẹ́ s'Ọlọ́hun, ìfẹ́ yìí ó máa wáyé bi fi'li ta'atihi, látara ipé ń tẹ̀lé t'Ọlọ́hun. Bẹ́rù bá ti ń tẹ̀lé t'Ọlọ́hun, ẹ rí wípé yó máa nífẹ̀ẹ́ Ọlọ́hun, Ọlọ́hun yó máa nífẹ̀ẹ́ rẹ̀. Wa tarki mukhalafatihi, bẹ́ẹ̀ bákan náà ìyapa gbogbo in tó bá ti yapa ìlànà t'Ọlọ́hun kó fi kalẹ̀, Ọlọ́hun yó máa nífẹ̀ẹ́ rẹ̀. Wa qala aidan as-salatu qadruha azim, irun tẹ́ẹ̀rí a rí pé tó gbọngbọ́n ni, tó tóbi ni lọ́dọ̀ Ọlọ́hun. Fa innahu yansha'u anha, látara irun tá a bá ń kí a rí pé ẹrú yó máa rí fẹ́ Ọlọ́hun. Bẹ́rù bá ti ń kírun, Ọlọ́hun yó máa nífẹ̀ẹ́ sẹ́rú. Li'annaha mahallul munajat, nítorí pé irun tá a rí yẹn àyè kan ni láàyè bí tá a ti ń bẹ Ọlọ́hun, àyè kan ni láàyè tá a ti ń pe Ọlọ́hun, àyè kan ni léyìí tó jẹ́ pé tẹ́rú bá ti wà ń bẹ̀ ó ti súnmọ́ ọba tó ṣẹ̀dá rẹ̀. Kọ̀ wá sí ẹni tí ó wà jẹ́ àárín gùnkùn kan àbí nǹkan kankan tí ó wà láàrin ọmọ èdè ènìyàn s'Ọlọ́hun, kò sí. Lópin ìgbà tẹ́dà bá ti wà níbi ìrun, kò sí nǹkan kankan tó wà láàrin méjì rẹ̀ àt'Ọlọ́hun, òun àt'Ọlọ́hun wọ́n jọ dojúkọ ara wọn ni. Lópin ìgbà tí ẹrú tó bá ti ń kírun f'Ọlọ́hun, lópin ìgbà tí ẹrú tó bá ti wà láàyè ibi tí bá ti ń bẹ Ọlọ́hun, òun àti Ọlọ́hun èyí náà ni wọ́n jọ ṣe kíni, ni wọ́n jọ wà pẹ̀lú ara wọn. Lára tí yóò jẹ́ kárí àánú Ọlọ́hun àti ìfẹ́ Ọlọ́hun bákan náà, at-taqarrubu ila Allah bin nawafili ba'da al-fara'id, ìsúnmọ́ Ọlọ́hun pẹ̀lú ìmọ̀ yan náfílà. Àwọn nawafili sì pọ̀ lóríṣiríṣi, léyìí tó jẹ́ pé látara rẹ̀ a fi máa rí àánú Ọlọ́hun, látara rẹ̀ a fi máa rí ìfẹ́ Ọlọ́hun.
ti ìyálẹ̀ tá ń bẹ́ńbẹ́ àwọn èyí tá a yàn kó tó di pé a fẹ́ kí ìrun ọ̀ranyàn ń bẹ́ńbẹ́ àwọn èyí tá a máa yàn láàrin òru ń bẹ́ńbẹ́ gbogbo àwọn eléyìí nàwáfìlù ni náfìlà ni léyìí tó jẹ́ pé látara rẹ̀ ẹrú yóò máa fi súnmọ́ Ọlọ́hun látara rẹ̀ Ọlọ́hun yóò máa fi nífẹ̀ẹ́ sẹ́rú. وجاء في الحديث القدسي أو حديث القدس أن ما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه kò sí nǹkan kan tí ẹrú fi lè súnmọ́ mi Ọlọ́hun tí màá nífẹ̀ẹ́ sí jù tójú tí mo ṣe lọ́rọ̀ yẹn fẹ́ rú lọ ẹni pé tí Ọlọ́hun ṣe lọ́rọ̀ yẹn fún wa bá a bá ti ń ṣe látara bẹ̀ Ọlọ́hun yóò máa nífẹ̀ẹ́ wa lára ń tọ́lọ́hun ṣe lọ́rọ̀ yẹn fún wa wákàtí márààrún ọ̀rọ̀ yẹn ni má wàá gbé wákàtí márààrún kalẹ̀ kó wá jẹ́ pé ìrun nàwáfìl náfìlà lọ́mọ pàtàkì rẹ̀ ó wá fi ìrun tó jẹ́ ọ̀rọ̀ yẹn ó wá fi kalẹ̀. eléyìí a máa sábà ṣẹlẹ̀ púpọ̀ nínú Ramadan léyìí tá a sọ pé à ń lọ tahajjud ní náà láàlọ́ mọ́sálásí gan láàsùn nítorí ká bá lè rí wípé a kí ìrun tahajjud yẹn bí wọ́n bá ti wá parí tahajjud láàrin òru aago 3 a wà faralélẹ̀ a wà sùn ẹnu oorun ní náà láwà wọ́n ti kásùbà eléyìí a rí pé tí ọ̀dà ni a pàtàkì tó jẹ́ náfìlà ju tí ń jẹ́ ọ̀ranyàn lọ. Ọlọ́run tẹ́ ń sọ fún wa nínú hadisi yìí pé kò sí nǹkan kankan léyìí tó ń nífẹ̀ẹ́ sí jù àbí tó ń wọ́n padà máa fi nífẹ̀ẹ́ sẹ́rú tó ju tí mo pa ẹrú láṣẹ pé kó ṣe lọ. lára ń tọ́lẹ̀ ń pa wá láṣẹ rẹ̀ ìrun wákàtí márààrún bẹ́ńbẹ́ eléyìí náà ń ta gbọ́dọ̀ kọ́kọ́ bójú tó ná bàbá tiẹ̀ wá yan náfìlà. وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه Ọlọ́run wá ní ẹrú mi kò níyẹ̀ kò gbò lẹ́ni tí ó máa súnmọ́ mi pẹ̀lú àwọn náfìlà salatu duha ni àwọn nawafil lóríṣiríṣi ni èyí tá yàn láàrin òru ni Ọlọ́run ní ẹrú mi ò níyẹ̀ kò gbò lẹ́ni tí ó máa súnmọ́ mi Ọlọ́run pẹ̀lú àwọn nawafil àwọn náfìlà wọ̀nyí tí dìgbà tí màá fi nífẹ̀ẹ́ sí fa idha ahbabtuhu bí n bá ti wá nífẹ̀ẹ́ sẹ́rú ni Ọlọ́run ní kuntu sam'ahu alladhi yasma'u bihi máa di etí rẹ̀ tí fi ń gbọ́rọ̀ wa basarahu alladhi yubsiru bihi máa di ojú rẹ̀ tí fi ń ríran bẹ́ẹ̀ bákan náà máa di ọwọ́ rẹ̀ èyí tó fi ń ṣe iṣẹ́ bẹ́ẹ̀ bákan náà máa di ẹsẹ̀ rẹ̀ èyí tó fi ń rìn wa in sa'alani Ọlọ́run ní tó bá wá béèrè nǹkan lọ́dọ̀ mi Ọlọ́run ní màá fún un bọ́bá wá ìṣọ́lọ́dẹ̀ mi Ọlọ́run ní màá ṣọ́ ẹ̀rí ìdáni ń tá lè ṣe tá fi lè rí àánú Ọlọ́run tá fi lè rí ìfẹ́ Ọlọ́run òun náà ni ká súnmọ́ Ọlọ́run pẹ̀lú tọ́lọ́run sí lọ́rọ̀ yẹn fún wa tí ń ṣe ìrun ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ bákan náà ká súnmọ́ Ọlọ́run pẹ̀lú àwọn náfìlà tààrin òru ni tọ̀sán ni gbogbo àwọn nǹkan wọ̀nyí tá bá ti ń ṣe àmọ̀ súnmọ́ Ọlọ́run Ọlọ́run yóò sì máa nífẹ̀ẹ́ wa. faman istakthara minan nawafil ẹn tó bá pọ̀ níbi ìyẹn náfìlà ẹn tó pọ̀ níbi náfìlà yíyàn sara mahbuban olúwa rẹ̀ yóò padà di ayọ̀ Ọlọ́run yóò padà di olólùfẹ́ Ọlọ́run yóò padà dẹni tọ́lọ́run yóò máa nífẹ̀ẹ́ sí. wa hadhihi al-mahabbatu wá rí ìfẹ́ tọ́lọ́run yìí táwọn wí rí i pé gbogbo ẹni tọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ rẹ̀ rí i pé àlámọ̀rí rẹ̀ ti dá ayé rẹ̀ dá bẹ́ẹ̀ náà ni ọ̀run rẹ̀ pàápàá náà bákan náà ó tún padà dá yóò sì padà tún ráyè tó dáa dé sí nígbà tí ó bá di ọjọ́ alkiyama. lára ń tó lè jẹ́ kọ́lọ́run nífẹ̀ẹ́ sí wa lára ń tó lè jẹ́ kárí ìfẹ́ Ọlọ́run gbà kathratu dhikrillah باللسان والقلب والعمل ọ̀nà ni pọ̀ níbi máa ṣèrántí Ọlọ́run pẹ̀lú ahọ́n wa ká pọ̀ níbi máa ṣèrántí Ọlọ́run pẹ̀lú ahọ́n wa ká pọ̀ níbi máa ṣèrántí Ọlọ́run pẹ̀lú ọkàn wa ká pọ̀ níbi máa ṣèrántí Ọlọ́run pẹ̀lú iṣẹ́ wa gbogbo àwọn eléyìí yóò máa jẹ́ kí Ọlọ́run kó nífẹ̀ẹ́ sí wa. ẹ̀rí ọmọ ìdá ènìyàn yóò máa wá rí ìfẹ́ Ọlọ́run ọba gbà
ala qadri nasibihi min hadha dhikr, lódùn wọn bóun náà bá ti ṣe ń ṣe ìrántí ọlọ́run. bàbá ń ṣe ìrántí ọlọ́run láàárọ̀, ó ṣe lọ́sàn, ó ṣe lálẹ́, ó rí pé ìfẹ́ tó fẹ́ rí gbà lọ́dọ̀ ọlọ́run yóò ju ìfẹ́ tẹ́ni tó jẹ́ pé àárọ̀ nìkan lòun ó sì tiẹ̀, àárọ̀ nìkan ní ìrántí ọlọ́run. ìfẹ́ ni yóò jura wọn lọ. ìfẹ́ ni kò lè jẹ́ dédé kan náà. ẹni tí ń rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àtẹni tó jẹ́ pé ìgbà ẹyọ kan ní rántí ọlọ́run, ẹ rí pé ìfẹ́ ni kò lè jọra wọn. ọlọ́run sọ fún wa nínú al-Qur'an, àbí ọlọ́run sọ fún wa, walidha amara Allahu ta'ala bil ikthari min dhikrihi, lọ́fà ọlọ́run sọ fún wa pé a gbọ́dọ̀ máa ṣèrántí òun lọ́pọ̀lọpọ̀. wadhkurullaha kathiran la'allakum tuflihun, ẹ ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ nítorí kẹ́ ẹ bá lè jèrè. gbogbo àwọn ẹni tí wọ́n ń ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀, ẹ rí pé àwọn náà ni wọ́n padà jèrè ní ọ̀dọ̀ ọlọ́run nígbà tí ó bá di ọjọ́ alkiyama. àtọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run, ọlọ́run ṣe èmi àti yín lẹ́ni tí ó jèrè lọ́dọ̀ ọlọ́run, lẹ́ni tí ó rí ààyè ibi tó dáa dé sí nígbà tí ó bá di ọjọ́ alkiyama, lẹ́ni tí ọlọ́run yóò nífẹ̀ẹ́ sí. ọlọ́run ṣe èmi àti yín, ọlọ́run ṣe wá bẹ́ẹ̀. ọlọ́run ti ọlọ́run. wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahabihi al-akhyar wa sallama tasliman kathira. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. ọpẹ́ ni fún Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ àsàlátù fún Ànábì wa Muhammad, ìkẹ́ Ọlọ́run ọlẹ́ Ọlọ́run kó máa lọ bá Ànábì wa Muhammad. ìrẹ́ ọmọ yá mi nínú Islam, ọ̀rọ̀ wa tá ń bá ń bọ̀ fúnra wa òun náà ni kí ni tá lè ṣe tọ́lọ́run yóò fi nífẹ̀ẹ́ wa, kí ni tá lè ṣe tọ́lọ́run yóò fi yọ́nú sí wa. nítorí wípé ìfẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, òun náà ni àgbà oore. gbogbo ẹni tó bá rí àánú Ọlọ́run gbà, olúwa rẹ̀ ti ráyé ṣe, bẹ́ẹ̀ bákan náà olúwa rẹ̀ ti rọrùn sí. nítorí pé ẹni tó dáyé àti gbogbo tí ń bẹ̀m̀bẹ̀ yányán iná lọ́lọ́run. bọ́lọ́run yìí bá ti wá nífẹ̀ẹ́ rẹ̀, yàá wá ṣe gbogbo tí ń bẹ̀nú ayé nì, Ọlọ́run yóò wá ṣe rọ̀ fún ọ. yàá wá ṣe gbogbo ìlànà rẹ̀, yàá wá ṣe ní ìlànà tí ó máa rọrùn nígbà tó bá ti rí àánú Ọlọ́run gbà, nígbà tó bá ti rí ìfẹ́ Ọlọ́run gbà. èmi àti yín mo tọrọ lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run ṣe wá lẹ́ni tí ó rí àánú Ọlọ́run, Ọlọ́run ṣe wá lẹ́ni tí ó rí ìfẹ́ Ọlọ́run gbà. Ọlọ́run rẹ̀ lára àwọn tí ó lè jẹ́ kí Ọlọ́run nífẹ̀ẹ́ sí wa òun náà ni kí ni kathratu dhikrillah, ìmá ṣèrántí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀. bó bá ti ń ṣèrántí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ láàárọ̀, lọ́sàn, lálẹ́, wàá rí wípé Ọlọ́run yóò máa nífẹ̀ẹ́ rẹ̀. wa shara'a Allahu hadha adh-dhikr hatta ba'da al-ibadat al-'azima. bá a bá wo ìpèrí Ọlọ́run yìí, ìṣèrántí Ọlọ́run yìí, a rí pé lẹ́yìn àwọn ìjọsìn tó gbọngbọ́n tó tóbi, a rí pé Ọlọ́run tún ní ká tún máa ṣèrántí òun. lẹ́yìn ìgbà tá a bá ṣe àwọn ìjọsìn èyí tó lágbára tó gbọngbọ́n, a rí pé ntọ́lọ́run fi ń gbẹ̀yìn rẹ̀ iná ní ká tún padà máa ṣèrántí òun Ọlọ́run. léyìí tí ń túmọ̀ sí wípé ká ṣèrántí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀, a rí pé ntọ́lọ́run nífẹ̀ẹ́ sí ni. Ọlọ́run sọ fún wa nínú al-Qur'an, Ọlọ́run ní wal tukmilu al-iddata wal tukabbiru Allaha ala ma hadakum wa la'allakum tashkurun. litukmilu al-idda, ẹ rí pé ẹ pé oṣù yẹn, ẹ kà ó pé, yẹn tí ń ṣe oṣù Ramadan. wal tukabbiru Allaha ala ma hadakum, lẹ́yìn náà ẹ gbé Ọlọ́run tóbi lórí ipò náà ló fi ọ̀nà fi mọ̀ yín. ẹ̀dá kan ò tó láti mọ̀nà bọ́lọ́run ọba fi mọ̀nà. bọ́bá ríra rẹ pé mùsùlùmí ni ọ́,
kọ́ya máa mọ̀ pọ́lọ́n ló ṣe ọ́ ní mùsùlùmí, ọlọ́run ló fẹ́ bẹ́ẹ̀, ó fẹ́ fún ọ náà ló fi jẹ́ mùsùlùmí. wà á máa wá dúpẹ́ lórí bẹ́ẹ̀. ọlọ́run ni wal tukabbirullah, ẹgbẹ́ ọlọ́run tóbi látara ìmọ̀nà tọ́lọ́run ṣe fún yín. wa la'allakum tashkurun, àti pé kẹ́ ẹ bá lè jẹ́ ẹni tí ó máa dúpẹ́ fún ọlọ́run. bá a bá wo lẹ́yìn iṣẹ́ hajj, lẹ́yìn gbàtà gbàwẹ̀ tán bù ṣe nìyẹn o, ọlọ́run ní ká tún perí òun, ká ṣèrántí òun. bá a bá wo níbi iṣẹ́ hajj, ba'dal hajj, lẹ́yìn gbàtà bá parí iṣẹ́ hajj bù ṣe, al-Qur'an ní fa idha qadaytum manasikakum fadhkurullah. bẹ́ẹ̀ bá ti parí iṣẹ́ hajj bù ṣe, ẹ rántí èmi ọlọ́run. léyìí tó sì jẹ́ pé iṣẹ́ hajj yẹn náà tẹ́lẹ̀ ìrántí ọlọ́run ni, ṣùgbọ́n ọlọ́run tó ní bẹ́ẹ̀ bá ti parí rẹ̀ ẹ tún ṣe ìrántí èmi ọlọ́run. léyìí tí ń túmọ̀ sí pé ọlọ́run fẹ́ ipe ká ṣe ìrántí òun lọ́pọ̀lọpọ̀. bẹ́ẹ̀ bákan náà ba'da salat, lẹ́yìn ìgbà tá a bá parí ìrun bù ṣe, ọlọ́run ní fa idha qadaytumus salata fadhkurullaha qiyaman wa qu'udan wa ala junubikum. bàbá wo ìrun táǹkì náà tẹ́lẹ̀ a rí i pé a fi ń ṣèrántí ọlọ́run ni, ọlọ́run tó ní bàbá ti wá parí ìrun ká tún ṣèrántí òun. fa idha qadaytumus salat, bẹ́ẹ̀ bá ti parí ìrun bù ṣe, fadhkurullah, ẹ tún ṣèrántí ọlọ́run, astaghfirullah astaghfirullah. gbogbo ilé ìta ń ṣe lẹ́yìn gbàtà bá kírun tán ni a tún fi ń ṣèrántí ọlọ́run ni. ẹ ṣèrántí èmi ọlọ́run qiyaman, lẹ́yìn tí a máa ṣèrántí ọlọ́run ní ìdúró, wa qu'udan, àti ní ìjòkó. bẹ́ẹ̀ bákan náà bí tẹ́ bá rọ̀gbọ̀kún sí, kọjá yìí pé ìrántí ọlọ́run lẹ́ẹ̀mọ̀ ṣe. gbogbo eléyìí yóò jẹ́ ká máa rí ìfẹ́ ọlọ́run, yóò jẹ́ ká máa rí àánú ọlọ́run, yóò jẹ́ ká máa rí ìgbà. lára tí ó tún jẹ́ kí ọlọ́run nífẹ̀ẹ́ wa bákan náà, òun náà ni ìgbọ́lá fún tí ọlọ́run bá ń fẹ́ lórí ohun tẹ́mi wa bá ń fẹ́. ọlọ́run fẹ́ nǹkan kankan, ẹ̀mí wa náà ń fẹ́ nǹkan kankan. tọ́lọ́run ni lágbọ́dọ̀ ṣe kájú tí èyí tẹ́mi wa ń fẹ́ nì kájú kalẹ̀, nítorí pé ẹ̀mí a máa pa wá láṣẹ ní tí ọ̀dà. nígbà tó o bá rí ẹni tí ọ̀dà, èyí tọ́lọ́run kọ fún wa pé a gbọ́dọ̀ súnmọ́ di rẹ̀, ó rí i pé ẹ̀mí rẹ̀ yóò mọ̀ sọ fún wa pé kò ṣe. ìlànà tọ́lọ́run sì ni pé má ṣe. tá a bá wá nífẹ̀ẹ́ sí ọlọ́run dáadáa, èyí tọ́lọ́run fẹ́ nì ńlá gbọ́dọ̀ tẹ̀lé, ká má gbà fún èyí tí ẹ̀mí wa ń fẹ́. nítorí kíni, inna nafsa la ammaratun bisu, ẹ̀mí tá a rí ni a máa pani láṣẹ tí ọ̀dà. tọ́lọ́run nìkan iná ló yẹ ká mú níbẹ̀, ká fi èyí tẹ́mi wa ń fẹ́ yẹn ká fi kalẹ̀. torí gbogbo ẹni tó bá ti lè tẹ̀lé ìfẹ́ inú rẹ̀, olúwa rẹ̀ yóò ṣubú o. látara ìgbé ọlá fún tọ́lọ́run fẹ́ lórí tẹ́dà bá ń fẹ́, ọ̀nà méjì ni. fi'lu ma yuhibbuhu Allah, ó gbọ́dọ̀ ṣe tọ́lọ́run fẹ́ kọ́ pàǹtẹ́mì rẹ̀ ń fẹ́ yẹn kọ́ pátì. a máa ṣe tọ́lọ́run fẹ́ kọ́dà kọjá pé mí rẹ̀ ọ̀fẹ́ nǹkan yẹn, ó ṣe ìtọ́lọ́run fẹ́. bẹ́ẹ̀ bákan náà wàá fi tọ́lọ́run kórìíra kalẹ̀, kọ́dà kọjá pé mí rẹ̀ ń fẹ́ láti ṣe. qala Ibn al-Qayyim rahimahullah, afáàgbàtà àmì sí Ibn al-Qayyim kí ọlọ́lọ́n kọ́ mọ́lọ́bá sọ pé mabtala Allahu subhanahu abdahu al-mu'minu bi mahabbati shahwat. ọlọ́wọ̀ kí ń dán ẹrú rẹ̀ wò látara yí pé yóò nífẹ̀ẹ́ sí àwọn tí adùn ayé yòròyòrò nú ayé, yóò nífẹ̀ẹ́ sí, yóò fẹ́ kọjá pé òun náà ni ọkàn ń fẹ́ máa ṣe. ẹ̀rí àbí àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ léyìí tó jẹ́ pé ẹ̀mí rẹ̀ yóò máa lọ síbẹ̀ ní gbogbo ìgbà. ọlọ́run ṣe é bẹ́ẹ̀, ọlọ́run ò ṣe é bẹ́ẹ̀ ìlà bí kò ṣe wípé láti lè fi darí ẹrú lọ síbi ila mahabbati, lọ síbi nífẹ̀ẹ́ sí ma huwa afdalu minha, lọ síbi nífẹ̀ẹ́ sí tó fi dáa tó lóore ju eléyìí lọ ni. èyí tó dáa tó lóore ju tí ń jẹ́ yòròyòrò ayé, adùn ayé, iná ni nífẹ̀ẹ́ sọ́lọ́run. bẹ́rù bá ti wá nífẹ̀ẹ́ sọ́lọ́run rẹ̀, ó rí i pé kò ní ṣe tí ọlọ́run ọba náà fẹ́. wa khayrun lahu, nítorí pé lẹ́yìn náà ni ó padà fi jẹun tójú oore fún jù, iná ni ó sì padà jẹun tí ó já àǹfààní fún jù. ìdán tó bá ti wá rí bẹ́ẹ̀, li yujahid nafsahu ala tarkiha,
ó gbọ́dọ̀ gbìyànjú kó dààmú ẹ̀mí ara rẹ̀ láti fi tí ó dá yẹn kó fi kalẹ̀ nítorí kó ba lè rí ìfẹ́ Ọlọ́run gbà. فيتعين على العبد أن يقدم محبة الله ọ̀rọ̀ yẹn ni fẹ́rú láti lè rí wípé ìfẹ́ tọ́lọ́hun ló gbọ́dọ̀ gbéléwájú, ìfẹ́ ànábì wa Muhammad ló gbọ́dọ̀ síwájú gbogbo tí ó bá nífẹ̀ẹ́ sí. ويجعل جميع الأشياء gbogbo tó bá kù yóò máa tẹ̀lé ìfẹ́ tọ́lọ́hun lọ́dọ̀ rẹ̀ ni, yóò máa tẹ̀lé ìfẹ́ tí ànábì wa Muhammad sallam yóò máa wà lábẹ́ rẹ̀ ni. كما قال سبحانه gẹ́gẹ́ bọ́lọ́hun ti ṣe sọ fún wa nínú al-Qur'ani wípé قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيراتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره. Ọlọ́run ní in kana aba'ukum tó bá jẹ́ pé àwọn bàbá yín iná lẹ́ nífẹ̀ẹ́ sí nífẹ̀ẹ́ sọ́wọ́ Ọlọ́run, àwọn ọmọ yín iná lẹ́ nífẹ̀ẹ́ sí nífẹ̀ẹ́ sí àwọ̀ Ọlọ́run, àwọn ọmọ ìyá yín ilẹ̀ nífẹ̀ẹ́ sí ńlọ́gba ìfẹ́ àwọ̀ Ọlọ́run lọ́dọ̀ yín, àwọn ìyàwó yín lẹ́ nífẹ̀ẹ́ sí ńlọ́gba ìfẹ́ àwọ̀ Ọlọ́run lọ́dọ̀ yín, àwọn ẹni tí wọ́n jẹ́ ẹlẹgbẹ́ yín, àwọn ẹbí yín, àwọn lẹ́ nífẹ̀ẹ́ sí lẹ́yìn àwọ̀ Ọlọ́run, àbí owó yín tẹ́ kójọ nílẹ̀ nífẹ̀ẹ́ sí lẹ́yìn àwọ̀ Ọlọ́run. Ọlọ́run wá ka gbogbo rẹ̀ ó ká lọ, àbí àwọn ọjà yín tẹ́ fẹ́ rà tẹ́ fẹ́ tà ilẹ̀ nífẹ̀ẹ́ sí jù lẹ́yìn Ọlọ́run, àbí àwọn ibùgbé yín ilé yín tẹ́ kọ́ ilẹ̀ nífẹ̀ẹ́ sí lẹ́yìn àwọ̀ Ọlọ́run. Ahabba ilaykum minallahi wa rasulihi, àwọn ilẹ̀ nífẹ̀ẹ́ sí ju Ọlọ́run àti ànábì wa Muhammad lọ, àti bẹ́ẹ̀ bákan náà àti ìjagun sójú ọ̀nà ti Ọlọ́run. Ọlọ́run ní fatarabbasu, ẹ máa retí ìjì ẹ̀mí Ọlọ́run, ẹ máa retí ìjì ẹ̀mí Ọlọ́run. Tó bá jẹ́ pé gbogbo àwọn nǹkan tá a kà wọ̀nyí náà lẹ nífẹ̀ẹ́ sí lẹ́yìn Ọlọ́run, kẹ́ ẹ máa retí ìjì Ọlọ́run. Nítorí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ yẹn bá ilé nífẹ̀ẹ́ sí ẹ rí i pé èèyàn ò ní lè ráyè tọ́lọ́run. Bẹ́ẹ̀ yẹn ò bá sì ti ráyè tọ́lọ́run kó ló ẹ̀kọ́ ya máa mọ̀ yìí pé òun ti wà lára àwọn ẹni tó jẹ́ pé yóò padà rí ẹni tí ń jẹ́ wàhálà àti ìdààmú lọ́dọ̀ Ọlọ́run, nítorí pé kò ní ṣe tọ́lọ́run yóò fi nífẹ̀ẹ́ sí nínú ayé. lára tí ó tún jẹ́ kí Ọlọ́run nífẹ̀ẹ́ sí wa òun náà ni wípé kẹ́dà máa wo dáadáa tọ́lọ́run ṣe, látara dáadáa tọ́lọ́run ṣe fẹ́rú, bẹ́ẹ̀dà bá ti ń bojú wò, bẹ́ẹ̀dà bá ti ń bojú wo àwọn ìkẹ́ Ọlọ́run tọ́lọ́run ṣe fún wa, bẹ́ẹ̀dà bá ti ń bojú wò, ẹ̀dá yóò máa nífẹ̀ẹ́ sọ́lọ́run, nítorí pé ìdẹ̀ra Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run ó pọ̀ lórí wa púpọ̀, léyìí tí ó ṣe é fẹnu sọ, léyìí tá a lè kà tán. láwọn ìkẹ́ tọ́lọ́run tó pamọ́ ni, láwọn ìkẹ́ Ọlọ́run tó hàn ni, jàǹtìrẹrẹ ó pọ̀, léyìí tó jẹ́ pé tẹ́dà bá ronú lórí ẹ̀, ẹ̀dá yóò mọ̀ pé ẹni tó yẹ ká nífẹ̀ẹ́ sí òun náà lọ́lọ́run. gbogbo àwọn nǹkan wọ̀nyí da'iyatun ila mahabbatihi, yóò máa pè wá lọ síbi ìnífẹ̀ẹ́ ti Ọlọ́run. nítorí pé ẹ̀mí tarí ní jubilat ala mahabbati man ahsana ilayha, àdá ẹ̀mí lórí pé kó máa nífẹ̀ẹ́ sí ẹni tí bá ń ṣe dáadáa sí. ẹ̀mí máa nífẹ̀ẹ́ sẹ́ni tí bá ń ṣe dáadáa sí. kò sì wá sẹ́nìkan tó ṣe dáadáa sí wa nínú ayé tá a wà yìí tó ju Ọlọ́run Ọba lọ. láti ìgbà tá à ń bẹ nínú oyún, lẹ́yìn náà padà wá jáde, ẹ wo ìkẹ́ tọ́lọ́run, ẹ wo bọ́lọ́run ti ṣe ń tọ́jú wa, ẹ wo bọ́lọ́run ti ṣe ń kẹ́ wa. ìdán ẹni tó ṣe dáadáa sí wa tí ò sí dáadáa rú rẹ̀ mọ́ òun náà lọ́lọ́run. àkàìmọye àdánwò lóríṣiríṣi tó yẹ kó ṣe wá tọ́lọ́run ti gbé kúrò lórí wa. àkàìmọye àwọn ọ̀nà léyìí tó yẹ ká ti gbà ṣubú tọ́lọ́run sì ń dáàbò bò wá. ìdán ẹni tó yẹ ká nífẹ̀ẹ́ sí jù òun náà ni Ọlọ́run, nítorí pé ẹni tó ṣe dáadáa sí wa jù òun náà lọ́lọ́run. ẹ̀mí a máa nífẹ̀ẹ́ sí ẹni tí bá ń ṣe dáadáa sí, a sì máa kórìíra ẹni tí bá ń hùwà tí ò dáa sí.
kò sì wá sí ẹnìkan tó ṣe dáadáa síwájú ọba tó ṣẹ̀dá wa lọ. fa inna ihsanahu ala abdihi fi kulli nafasin wa lahzatin, nítorí pé dáadáa tọ́lọ́run ṣe fún wa a rí pé ní gbogbo mímí kọ̀ọ̀kan àti ní gbogbo àsìkò kọ̀ọ̀kan, ní gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan, ní gbogbo mímí kọ̀ọ̀kan, iná Ọlọ́run fi ń ṣe dáadáa sí wa. Qala ta'ala, Ọlọ́run sọ fún wa nínú al-Qur'an, wa ma bikum min ni'matin famin Allah. Gbogbo ọ̀nà tó lè kọ́ ọgbà kó róore nínú ayé kọ́ ya máa mọ̀ pé látọ̀dọ̀ Ọlọ́run ni o. Iṣẹ́ kan ló ń ṣe tó ń róore níbẹ̀, òun rówó níbẹ̀, kọ́ ya máa mọ̀ pé Ọlọ́run ni o. Tọ́lọ́run ọba ṣe iṣẹ́ ẹni fún ọba ló ti ṣe rówó, ẹnìkan lọ́lọ́run ṣẹ̀rọ̀ fún ọ tó ń rówó látara rẹ̀, kọ́ ya máa mọ̀ pé Ọlọ́run ni o. Tọ́lọ́run ọba ṣe bẹ́ẹ̀, wallahi ò lè rí ìgbà. Ọ̀pọ̀ àwọn èèyàn ń bẹ léyìí tó jẹ́ pé wọ́n á sì máa bẹ lọ́dọ̀ ẹni tọ́lọ́run kẹ́ tí ò sì ní rí wọn. Ẹnìkan sì wà lọ́nà tó jìn tó sì jẹ́ pé ẹ̀mí olówó ni yóò sì máa fà sí, àní mo gbọ́dọ̀ ṣe dáadáa sí i. Talẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀, Ọlọ́run ní, nítorí pé Ọlọ́run ní máa darí ẹ̀mí, Ọlọ́run ní sì máa darí ọkàn. Wa ma bikum min ni'matin famin Allah. Gbogbo ń ta bá rí níkẹ́ kẹ́ ẹ mọ̀ pọ́lọ̀ ni. Wa qala ta'ala, wa ma bikum min ni'matin famin Allah. Gbogbo ń ta bá rí lóore níkẹ́ kẹ́ ẹ mọ̀ pé látọ̀dọ̀ Ọlọ́run ni o. Ọlọ́run tún ní wa in ta'uddu ni'matallahi la tuhsuha innal insana la zalumun kaffar. Bàbá la fẹ́ máa ka ìdẹ̀rọ̀ Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, oore Ọlọ́run tọ́lọ́run ṣe fún wa, tàbá la fẹ́ máa kà á lè rí kàtán, ìkẹ́ Ọlọ́run pọ̀ púpọ̀ lórí àwọn ọmọ ẹ̀dá ènìyàn. Ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀dá ènìyàn ọlọ́pọ̀lọpọ̀ àbòsí ni wá, ọlọ́pọ̀lọpọ̀ àìmoore fọ́lọ́run ń làwọn ọmọ ẹ̀dá ènìyàn. Díẹ̀ nínú wa ẹ̀nà là ń dúpẹ́ oore tọ́lọ́run ṣe fún wa. Bọ́lọ́run bá ṣoore fún wa nígbà míì, èyí tó yẹ ká fi dúpẹ́ fọ́lọ́run, èyí tó yẹ ká fi dúpẹ́ fọ́lọ́run, nǹkan míì lẹ́yìn Ọlọ́run iná là ń dúpẹ́ fún. Eléyìí a rí pé àbòsí ni, léyìí táwa gan fúnra wa táà ní jẹ́ gbà lọ́dọ̀ èèyàn nígbà tí wọ́n bá ṣe fún wa. Wa min a'zami ni'am, lára tí ó gbangba níbi ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa, ni'matul hidayah ila ad-din. Òun náà ni wípé Ọlọ́run ṣe èmi àti rẹ lẹ́ni tí ó mọ̀nà lọ síbi ẹ̀sìn tó tọ́ ipé kásìn tí ń ṣe ẹ̀sìn Islam. Bọ́lọ́run ò bá ṣoore kankan fún wa nínú ayé tó ju eléyìí nìkan náà lọ, wallahi ó tó fún ọmọ ìdá ènìyàn pé ó tiẹ̀ jẹ́ mùsùlùmí. Qala Allahu ta'ala, Ọlọ́run ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina. Lónìí o, akmaltu lakum dinakum, mo ti pé ẹ̀sìn yín, mo ti pé fún yín. Bẹ́ẹ̀ bákan náà mo ti ṣe ìdẹ̀ra èmi Ọlọ́run, mo ti pinnu rẹ̀ lé yín lórí. Wa raditu lakumul islam dina, mo dẹ̀ ti yọ́nú sí ẹ̀sìn Islam, mo yọ́nú sí pé náà lẹ̀sìn tí màá tẹ́wọ́ gbà lọ́dọ̀ yín. Eléyìí náà tó ní fàárí fún gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí. Pẹ́sì tọ́lọ́run ó tẹ́wọ́ gbà lọ́dọ̀ wa, iná ni ẹ̀sìn Islam. Kí ni tó wá ń dààmú fún, kí ni tó wá ń wá káàkiri? Eléyìí náà tó fún wa láti mọ̀ pé àṣẹni tó yẹ á dúró tì náà ni Ọlọ́run, ẹni tó yẹ ká fara tì náà ni Ọlọ́run. Bó bá fara tì ẹ̀dá ẹlẹgbẹ́ rẹ, kó ya máa mọ̀ pé yóò padà kú lọ́jọ́ kan. Bó bá fara tì ẹ̀dá ẹlẹgbẹ́ rẹ, yóò padà ṣàárẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ta pé á fara tì yìí, ká dúró tì yìí, ọba tí ṣàárẹ̀ ni, la ta'khudhuhu sinatun wala nawm, ọba tí tó gbé bèlè pé yóò sùn. Ọ̀nà ló yẹ ká dúró tì, nítorí pé òun náà ni ó lè yanjú àlámọ̀rí wa, kì í ṣe ẹni tó ràn kan rẹ̀ yẹn o. Lára tó lè jẹ́ kí Ọlọ́run nífẹ̀ẹ́ sí wa, mutala'atul qalbi li asma'illahi wa sifatihi. A gbọ́dọ̀ jẹ́ nìkan léyìí tó jẹ́ pé a mọ̀ kí làwọn orúkọ Ọlọ́run, kí làwọn ìròyìn Ọlọ́run, látara ìmọ̀ orúkọ Ọlọ́run kí l'Ọlọ́run jẹ́, látara kí làwọn ìròyìn Ọlọ́run tọ́lọ́run fi ròyìn ara rẹ̀, kí ni ìròyìn Ọlọ́run tí àwọn Ànábì wa Muhammad sallallahu tó fi ròyìn Ọlọ́run. Gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a bá ti mọ̀, a rí wípé a mọ̀ wípé àṣẹni tó yẹ ká bẹ̀rù rẹ̀ nínú ayé, àṣẹni tó yẹ á sá fún nínú ayé, àṣẹni tó yẹ kó pàṣẹ tá gbọ́dọ̀ má ṣe rẹ̀ ṣe náà ni Ọlọ́run. Ẹni tó yẹ ó kọ̀ fún nípa gbọ́dọ̀ ṣe nǹkan kankan
tá a sì gbọ́dọ̀ sí asóhun náà lọ́lọ́hun. Nígbà tá a bá ti ń ronú sáwọn orúkọ rẹ̀, tá a dẹ̀ ń ronú sáwọn ìròyìn rẹ̀, a rí wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò máa fà yí pé kí ìfẹ́ wa sí nkíyà Ọlọ́run yóò máa gbọ̀ngbọ̀n sí, bẹ́ẹ̀ bákan náà Ọlọ́run náà yóò sì tún máa nífẹ̀ẹ́ wa. Kò sí ẹnìkan léyìí tó jẹ́ pé níbi ìṣe dáadáa rẹ̀ sí wa ó lè gbọ̀ngbọ̀n tó tóbi tí ó tó dáadáa tọ́lọ́run ṣe fún wa lọ. Kò dẹ̀ wá sí nǹkan kankan tó pé tó ju Ọlọ́run ọba lọ. Al-kamalu lillah, gbogbo tí ń jẹ́ pípé yányán tọ́lọ́run ni. Wala shay ajmal min Allah, kò dẹ̀ sí nǹkan kankan tó yá ìtọ́ rẹwà tó ju Ọlọ́run ọba lọ. Kò wá sí ẹnìkan nínú ẹrú tó lè sọ yí pé òun lè ka ìdẹ̀ra Ọlọ́run. Kò sí. Kò sí ẹni náà, nítorí pé ìdẹ̀ra Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run in tí ó pọ̀ jàǹtìrẹrẹ ni. Wa kullu ismin min asma'illahil husna, gbogbo orúkọ nínú àwọn orúkọ tí Ọlọ́run tó fi dáa jù, àti gbogbo àwọn ìròyìn níbi àwọn ìròyìn Ọlọ́run tọ́lọ́run fi ròyìn ara rẹ̀, a rí wípé ń pè wá lọ síbi ìnífẹ̀ẹ́ sí Ọlọ́run ládàáyanrí. A ò gbọ́dọ̀ pín ìfẹ́ yẹn, yóò jẹ́ ká mọ̀ pé Ọlọ́run nìkan náà in ló yẹ ká nífẹ̀ẹ́ sí. Falaw nadarta ila ismihil karim, bó bá wòye sí orúkọ Ọlọ́run tí ń jẹ́ al-karim, ọba ọlọ́ọ̀rẹ́, ọba oníkẹ́, ọba aláàánú, fa innaka tuhibbuhu li karamihi, a máa nífẹ̀ẹ́ sí Ọlọ́run náà látara ìkẹ́ t'Ọlọ́run ṣe fún wa. Wa idha nadarta ila ismihi al-jalil, tó bá wòye sí orúkọ Ọlọ́run ọba tó gbọngbọ́n, ọba alágbára, ọba bíi tó pàtàkì ni, fa innaka tuhibbuhu, a máa nífẹ̀ẹ́ sí Ọlọ́run ọba náà li jalalihi, látara gbọngbọ́n àti títóbi rẹ̀. Wa idha nadarta ila ismihi ar-rahim, bó bá wòye sí orúkọ Ọlọ́run tí ń jẹ́ ar-rahim, ọba tí ó ṣàwákẹ́ nígbà tí ó bá di ọjọ́ al-qiyama, fa innaka tuhibbuhu li rahmatihi, a máa nífẹ̀ẹ́ sí Ọlọ́run látara ìkẹ́ àti ọlá àti oore èyí tí Ọlọ́run fún ká sínú ayé, a máa nífẹ̀ẹ́ rẹ̀ látara rẹ̀. Wallahu ta'ala lahu min al-asma'i wal awsaf, ẹ̀rí pé tí Ọlọ́run ní àwọn orúkọ kan àti àwọn ìròyìn kan ma la ya'lamuhu, léyìí tó jẹ́ pé àwọn màláíkà tí wọ́n súnmọ́ gan wọn mọ̀, bẹ́ẹ̀ bákan náà àwọn ànábì tí Ọlọ́run fi ránṣẹ́ gan wọn mọ̀. Lidhalika yawmul qiyamah, lọ́fà nígbà tí ó bá di ọjọ́ al-qiyamah, ànábì á yìn Ọlọ́run pẹ̀lú àwọn ìròyìn ẹlẹ́yìn kan léyìí tí Ọlọ́run ọba ò fi mọ ẹnìkan rí nínú ẹ̀dá rẹ̀ tó dá síwájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Walau shahida al-abdu bi qalbihi sifatan wahidatan, bí ẹrú bá ilé rí ìròyìn kan nínú ìròyìn tí Ọlọ́run, min awsafi kamalihi, níbi àwọn ìròyìn tó jẹ́ ti pípé fún Ọlọ́run, ẹ rí wípé látara ìròyìn tẹ́rú bá rí yóò pé lọ síbi ìmọ̀ nífẹ̀ẹ́ sí Ọlọ́run. Ìròyìn kan nìyẹn. Kí ni ká wá sọ fẹ́rú tó jẹ́ pé ó rí àkàìmọye ìròyìn tọ́lọ́run léròyìn tó jẹ́ ti pípé èyí tọ́lọ́run fi ròyìn ara rẹ̀, bẹ́ẹ̀ dàbá ti wá ń rí bẹ́ẹ̀, ẹ rí wípé ìnífẹ̀ẹ́ sí Ọlọ́run ọba rẹ̀ yóò máa pọ̀ sí. lára tí ó jẹ́ ká nífẹ̀ẹ́ sí Ọlọ́run tọ́lọ́run yóò nífẹ̀ẹ́ sí wa, al-khalwatu billah ta'ala fi waqti nuzul ilahi, iná ni ká máa wà pẹ̀lú Ọlọ́run lásìkò ìgbà tí Ọlọ́run máa wá sí sánmà àkọ́kọ́ nígbà tí ó bá di òru gbẹ̀yìn lọ́wọ́ bí aago 3 aago 4, ká wà pẹ̀lú Ọlọ́run lẹ́ni tí ó máa yan náfìlà, lẹ́ni tí ó máa pèrè Ọlọ́run, lẹ́ni tí ó máa tọrọ àforíjì, la ilaha illallah, ya hayyu ya qayyum, astaghfirullah, hasbunallahu wa ni'mal wakil, la hawla wa la quwwata illa billah. A máa pèrè Ọlọ́run lẹ́ni tí ó máa wí gbólóhùn wọ̀nyí. bẹ́ẹ̀ bákan náà ìmá ka al-Qur'ani tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run, wal-wuqufu ma'ahu bi'adabil ubudiyya, àti ìwà pẹ̀lú Ọlọ́run
lẹ́ni tí ó máa mọ̀ pé ẹrú ni mò ń ṣe fọ́lọ́hun. Istighfaran wa tawbatan, lẹ́ni tí ó máa tọrọ àforíjì àti lẹ́ni tí ó máa túnbá lọ sọ́dọ̀ Ọlọ́hun. Qala Allahu ta'ala, Ọlọ́hun sọ fún wa nígbà tó fẹ́ máa ròyìn àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń ké pe Ọlọ́hun láàrin òru. Ọlọ́hun ní kanu qalilan minal layli ma yahja'un, díẹ̀ láàrin òru iná ni wọ́n fi ń sùn. Wa bil ashari hum yastaghfirun, àìsùn wọn tí wọ́n wá ń ṣe, ìdárunmójú wọn tí wọ́n ń ṣe, yastaghfirun, wọ́n fi ń tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́hun ni. Qala Rasulullahi sallallahu alaihi wasallam, yanzilu rabbuna tabaraka wa ta'ala, Ànábì jẹ́ kó yé pé Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga máa sọ̀kalẹ̀ nínú gbogbo òru kọ̀ọ̀kan ila sama'i dunya, wá sí sánmà ayé. Nígbàtí òru bá ti ń lọ síbi ọwọ́ ọ̀gbẹ̀yìn, aago 3 aago 4, yaqul, Ọlọ́run yóò máa sọ pé man yad'uni fa astajibu lahu, talẹ́ni tí ó pè mí, talẹ́ni tí ó tọrọ nǹkan lọ́dọ̀ mi, talẹ́ni tí ó pè mí Ọlọ́run tí ń dá lóhùn, talẹ́ni tí ó béèrè nǹkan kan lọ́dọ̀ èmi Ọlọ́run tí mi Ọlọ́run ọba yóò fún, talẹ́ni tí ó tọrọ àforíjì lọ́dọ̀ èmi Ọlọ́run tí mi Ọlọ́run ọba tí ń foríjì. Eléyìí náà ni gbólóhùn tọ́lọ́run máa wí ní sánmà ayé ní gbogbo òru kọ̀ọ̀kan ní ọwọ́ aago ògbẹ̀yìn tí ń ṣe bí ọwọ́ aago 3 sí aago 4 bẹ́ẹ̀. Lára ohun tí ó jẹ́ kí ẹrú rí ìfẹ́ Ọlọ́run òun náà ni wípé kẹ́rú mọ̀ wípé òun ò jámọ́ nǹkan kan, ẹrú lásán lòun, òun ò ní ète kan, bẹ́ẹ̀ sì ni òun ò lọ́gbọ́n kan, òun ò lágbára kankan, bẹ́ẹ̀ sì ni kò ságbára kan tá a ní, kò séte kan tá a ní. Agbára wo ló ní tó àmọ̀gbà tó fẹ́ jáde láyé? Agbára wo ló ní léyìí tó jẹ́ pé ń gbà ọ́ jáde àti ṣe ó ti wà nínú àkọọ́lẹ̀ pé bó ti ṣe jáde nì náà lọ jáde ò ní padà sínú ilé mọ́? Agbára wo ló ní tó fi mọ̀ yí pé bí mo ti ṣe ń lọ yìí mi ní padà? Lágbára kankan níwájú Ọlọ́run tó ṣẹ̀dá wa. Ọ̀rọ̀ àwọn ọmọ èdè ènìyàn, àwọn ọmọ Ànábì Ádámà lọ́dọ̀ Ọlọ́run ó dà gẹ́gẹ́ bí irin lọ́wọ́ alágbẹ̀dẹ ni. Kò wá sí tí alágbẹ̀dẹ kò lè fi irin fi rọ́, bẹ́ẹ̀ náà ni kò sí tọ́lọ́run ò lè fi wá ṣe. Àìkà máa bẹ Ọlọ́run ni a máa tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́lọ̀ má fi wá dára tí ó pa wá lẹ́kún. Kò sí tọ́lọ́run ò lè fi wá ṣe, nítorí pé ẹrú rẹ̀ là ń ṣe, ẹrú Ọlọ́run ni wá o. Ẹ̀dá gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀, ẹrú ò sì gbọ́dọ̀ ṣàkóso lówó ẹ̀, torí pé n tó bá wu olówó iná ló lè fẹ́rú rẹ̀ fi ṣe o. Ẹ̀dá gbọ́dọ̀ máa ń mára rẹ̀, níbo ni mo kù sí, irú èèyàn wo ni mí, mo ń súnmọ́ Ọlọ́run ọba ni, mo ń ṣe Ọlọ́run ọba ni. Láti ibẹ̀ lọ yóò jẹ́ kí ìfẹ́ Ọlọ́run kó máa jọba nínú ọkàn rẹ̀. Tó bá jẹ́ pé ẹni tí ń ṣe Ọlọ́run ni, ẹ rí pé yóò máa padà sẹ́yìn. Tó bá sì jẹ́ pé ẹni tí ń tẹ̀lé tọ́lọ́run ni, ìtẹ̀lé tọ́lọ́run ni náà bákan náà àlékún yóò máa bá. Wal ihsan wa mutala'at aibun nafsi, ìmá ṣe dáadáa bẹ́ẹ̀ bákan náà tó bá jálè bú èèyàn, ẹ̀dá gbọ́dọ̀ mọ̀. Tó bá jẹ́ pẹ́lẹ́ṣẹ̀ ni, gbọ́dọ̀ mọ̀ pẹ́lẹ́ṣẹ̀ ni mí, wàá tètè mọ ọ̀nà tó fi wá àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo àwọn ìlànà wọ̀nyí náà ni àwọn ìlànà kan èyí tó jẹ́ pé bẹ́ẹ̀dá bá ti ń tẹ̀lé rẹ̀ yóò máa jẹ́ kí ó rí ìfẹ́ Ọlọ́run, yóò máa jẹ́ kó rí ìfẹ́ rẹ̀ ní nkíyà tọ́lọ́run, yóò máa pọ̀ sí bẹ́ẹ̀ bákan náà Ọlọ́run gan fúnra rẹ̀ náà yóò máa nífẹ̀ẹ́ sí. Èmi àti yín àtọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run, ṣe wá lẹ́ni tí Ọlọ́run ọba, ṣe wá láàyò Ọlọ́run, ṣe wá lẹ́ni tọ́lọ́run yóò nífẹ̀ẹ́ sí, torí pé gbogbo àwọn ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí àwọn náà ni wọ́n ò rí ọgbà àlìjẹ́nnà dé sí. Torí pé àánú Ọlọ́run tó gbọngbọ́n jù òun náà ni kí ọ̀rọ̀ Olúwa rẹ̀ kọjá sí ọgbà àlìjẹ́nnà. Àtọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run sí ọgbà àlìjẹ́nnà ní ibùgbé ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run ti Ọlọ́run ibẹ̀ tí a gbọ́ yìí, Ọlọ́run jẹ́ kí ó ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní àǹfààní. Wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi al-akhyar wa sallama tasliman kathira. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allah.
الله أكبر الله أكبر ولله الحمد. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي